Hey, ọ̀gá o, kí ló tún ṣẹlẹ̀ nínú Yorùbá Nollywood industry ẹ̀yin tèmi? Kolawole Ajeyemi tọ́pọ̀ ń pè ní bàbá èrè tó jẹ́ ọkọ Toyin Abraham ló tún ti fi ìbéèrè ńlá kan bẹ́ẹ̀ ní pẹ̀lú òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn akẹgbẹ́ nínú Yorùbá Nollywood industry. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Nínú fọ́nrán yìí, Kolawole Ajeyemi ju ìbéèrè ó ní irú àwòkọ́ṣe wo gan-an ni àwọn akẹgbẹ́ ẹ̀hún ni wọ́n gbìyànjú láti jẹ́ láwùjọ pẹ̀lú àwọn ìwà tí ò dáa, ìwà ìdọ̀tí, ìwà tí ò bójúmu tí ọ̀pọ̀ wọn ń wù láwùjọ, ìwà tí ò ṣeé mú yangàn àti pàápàá pẹ̀lú àwọn fíìmù àgbéléwò, àwọn erékéré, àwọn eré tí ò mú ẹ̀kọ́ dání, tí ò mú ẹ̀kọ́ gidi, tí ò ní ẹ̀kọ́ tó yè kooro, tí wọ́n ń tà síta, tí wọ́n ń gbé síta fáwọn èèyàn. Ó ní irú kí ni àwọn akẹgbẹ́ ẹ̀hún sọ industry àwọn dà báyìí bí gbogbo àwọn ìwà burúkú oríṣiríṣi ọlọ́kan-ò-jọ̀kan tí kálukú wọn ń wù àtàwọn erékéré tí wọ́n ń gbé síta ó ti jẹ́ kí ọ̀pọ̀ lose interest nínú industry àwọn. Ó jẹ́ kọ́pọ̀ máa rí iṣẹ́ náà gẹ́gẹ́ bí iṣẹ́ ìdọ̀tí, iṣẹ́ tí ò ṣe é mú yangàn, iṣẹ́ tí ò ṣe é fi lọ́mọ lọ́wọ́. Ọ̀rọ̀ yìí lágbára. Kolawole bàbá èrè ó ní ọ̀rọ̀ pọ̀ síkùn o, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ nínú tóun fẹ́ tú síta, àmọ́ òun fẹ́ kọ́kọ́ lo eléyìí ná láti fi ṣe ìkìlọ̀ fún àwọn akẹgbẹ́ ẹ̀hún ni. Ó lágbára gidi gan. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí. Ẹ wá káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television. Ṣé dáadáa ni mo tún bá yín? Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link kan wà ní comment section video tó máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube, ẹ máa bá mi tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí, kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri. Ó yá, ẹ jẹ́ àjọjọ wo fọ́nrán yìí kẹ̀dẹ̀ máa fi ròyìn nípa ohun tí bàbá èrè tó sọ nínú ẹ̀kẹ́ máa bá mi jù sí kọ́mẹ̀ntì òun rèé. Àwọn àgbàbọ̀ wọn ní tàbádákẹ́ tààrà wa máa bá wa dákẹ́. Púpọ̀ nínú àwọn tàjọ ń ṣiṣẹ́ mi rò pa ní nǹkan míì tá à ń ṣe. So mi rò pé ó yẹ ká lajúlẹ̀ kíkiní ìbàjẹ́. Àfi àwa tó bá jẹ́ pé à ń ṣàwọn nǹkan díẹ̀díẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ bí irú èmi, mò ń taṣọ, mò ń ta bàtà, ara àwọn nǹkan tó ń ta arun, ara àwọn nǹkan tó ń ní àwọn business mi tó ń ṣe. Bọ́ ṣé àwòkọ́ṣe sí dáadáa kọ́ ni wá mọ́ ni? A bá ti gbàgbé pé angel kan ni wá tá ń pass message láti change life ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń ta. Because mo rántí pé nǹkan tó sún ọ̀pọ̀lọpọ̀ wa débẹ̀ nìyẹn. Mo fẹ́ lọ ṣiṣẹ́ yìí, mo fẹ́ lọ ṣiṣẹ́ yìí. Kò ń ṣe pé mo fẹ́ lọ ṣe torí mo fẹ́ trend lórí YouTube àbí mo fẹ́ trend lórí Instagram. Nígbà tá àti ẹ̀ mọ̀ pé Instagram gan máa dé. Mi ì dẹ̀ mọ̀ bóyá àwọn àgbàlagbà wa ò rò ó pé àwọn nǹkan kéékèèké tí ń bá ìmọ̀ye nǹkan jẹ́. Because àwọn èèyàn ti ń rí wa sánsìn, wọ́n ti ń sá fúnṣẹ́ wa, most especially àwa tá à ń ṣe Yorùbá fíìmù yìí. Wọ́n ti ń fẹnu yẹpẹrẹ kàn wá, wọ́n ti ń fẹnu àbùkù kàn wá látara nǹkan kéékèèké táwa fúnra ń ṣe láàrin ara wa. Kò sífẹ̀ẹ́, a kàn ń pretend bí ẹni pa love ara wa ni. Ọ̀rọ̀ pọ̀ nù mí. Àwọn kan wo pé jẹ́ kí n fọ̀rọ̀ síkùn bí àgbà ní pọ́rọ̀ kì í mí nǹkan àgbà. Ẹ jẹ́ ká jókòó, ẹ jẹ́ ká pàrọ̀ àtọ̀dọ̀fin náà ra wa. Ẹ jẹ́ ká stop àwọn nǹkan tí ò mọ ọpọlọ dání tá à ń ṣe yìí. Any movie tá bá mọ̀ pa máa ṣe tí ò ní kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gidi, ẹ má jẹ́ ká ṣe. Gbogbo wa náà ń bímọ náà, àwọn ọmọ wọn dẹ̀ ń dàgbà, àwọn ọmọ wa ń dàgbà sí everyday. Kí là ń kọ́ wọn? Kí nìkan táwa fúnra ara wa náà ń kọ́ra wa? Tá bá ń sọ̀rọ̀ pé ìjọba ò dá, àwa fúnra ara wa tá ń pass message wo là ń pass? Ẹ wò ó, àbí kí n sọ̀rọ̀ nù mí síta ni? Ẹ̀dẹ̀ ń dákẹ́ náà jàre kí n wo ibi tọ́rọ̀ máa forí sọlẹ̀ sí kí n tó sọ. Ẹ̀yin tèmi, ṣe rí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ báyìí. Kolawole Ajeyemi ọ̀rọ̀ lẹ́gbọ́ tó sọ̀kalẹ̀ yìí wípé káwọn akẹgbẹ́ òun fẹ́ kọ́kọ́ wo bí wọ́n ṣe máa react sílẹ̀ yìí ná kó tó di pé òun máa wá tú èyí tó wà nínú òun máa wá tó síta. Ṣé kà sì má parọ́, àwọn òótọ́ ọ̀rọ̀ díẹ̀díẹ̀ wà nù tí Kolawole Ajeyemi sọ. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ wa láti róríṣiríṣi instances tí àwọn òṣèré tíátà yìí tí wọ́n ti nífẹ̀ẹ́ ara wọn tó ṣe pé ìfẹ́ ojú lásán ò ní wọ́n ń bára wọn lò. Bẹ́ẹ̀ sì ni àwọn fíìmù tó ń gbé síta náà lóòótọ́ ṣe ká má tàn ra wa. Ọ̀pọ̀ wọn ni ọ̀pọ̀ òbí gan ò lè bá àwọn ọmọ ẹ̀ wò. Wọn lè jókòó comfortably
káwọn pẹ̀lú ọmọ kí wọ́n jìjọ wò ó lágbára gidi gan. Ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ yìí, ìhàwó ló kọ sí yín, ẹ má bá mi jù sí kọ́mẹ́ǹtì nítorí díẹ̀díẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́dẹ̀ ń bàjẹ́ ní lóòótọ́ bọ́n bá wa lọ yí ìwà padà. Ìgbà wo ní Yorùbá Nollywood industry ní ò ní di nǹkan yẹ̀yẹ́, ní ò ní di industry yẹ̀yẹ́ sí? Ẹ má jọ opinion ti yín sí comment. Ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online TV lórí Facebook. Link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri. Ẹ ṣeun.